Kilarigbo Live TV. Ilé àlejò ilé àmújáde. Fáyà inú sí àkàrí àrídì ibi tá a sáfùlì. Fáyà inú sá ní sàmáyé ibi tá a sọ̀hùndí. Wọ́n ní mẹ́rin òbí náà máa mọ̀ sọ́fàtà fúnikọ́ọ̀tì. Wọ́n ní wọ́n kọ̀ tí fìlímù kíndìlì mú kìrìdì. منون يسبل فماكم لم ينتهجوا برالي فكأنكدي في يوميا أدات دبيبا بامي نجاكم بالوري أبيامني níjọ́ ẹ̀kún pẹ̀lú ẹ̀rín abiyamọ ni. Ẹ̀dá fẹ́ dàgbà a sì fẹ́ dàwó. Ẹ̀dá fẹ́ dàgbà a sì fẹ́ dàwó. Ọ̀pọ̀ tí yóò sì nù kádàrá. Yẹ̀fun ẹlúrọ̀ bíi Máyàṣẹ́hù. Ìtọ́ba wọ̀lúwà ni ó sì ṣe. Ọlọ́gbọ́n lóye mo fẹ́ bí wá kí la rí dẹ̀ tí ó kọjá kòtò ẹsẹ̀ mẹ́fà ní ọkàn yìí ẹ̀dá tíyá bá ti hàn bí bàbá rẹ̀ bíyá bá ti hàn bí bàbá rẹ̀ tí wọ́n pẹ́ kò sẹ́wù mọ̀ ń so ọmọ dákun mọ́ ti ra rẹ̀ ọba dákun mọ́ gbọ́kànlé nìkan ọba tó ṣẹ̀dá rẹ̀ ni ó dì mọ́ tọ́jọ́ ń bọ̀ lọ́nà tí kò pa wọ́n tó kálukú dẹrù rẹ̀ gbé alágbára tí ìwọ̀nù àdó kò lè rọmọ gbé wọnú àdó. sẹ́ráyé yìí ló dé abẹ́rì sẹ́ráyé yìí ló dé abẹ́rì àkànmú fìwálẹ̀ láìlò. ìrírí visa gbà lé orí fatums. That was 2012. Ṣé wá rí pé Murphy nípa rí nínú ayé Sanyeri? Ó nípa rí o. Torí tó bá jẹ́ pé kò dáa, kójú òun kọ́ ló suggest. Tí ẹni tí bí yẹn bá suggest tó jẹ́ promoter, ó máa turn it down. Torí power wà lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn dáadáa. Torí bí tèmi ò sí ń bẹ̀ tí mi ò mọ nǹkan tó ń sọ ni. Later ni mo ṣe mọ̀ pé mo wà láàrin àwọn tó ń kó lọ sí Amẹ́ríkà. Ṣé wá rí pé kò dáa kéèyàn jẹ́yàn gbé. Ó dáa kéèyàn ṣoore. Ẹni tó ṣoore fún ẹ gbìyànjú tó bá tiẹ̀ lè ṣẹ̀sùn oore yẹn má ṣèkà fún nìyẹn o. Torí tó bá fẹ́ ṣèkà fún Ọlọ́run tó dẹ nìyẹn ló máa gbà á lẹ̀ lọ́wọ́ ẹ̀. Tọ́lọ́run bá sì tán àti mú kò sí tó fẹ́ ṣe fún. Àwọn èèyàn pọ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n fi Afolabi tán tara ẹ̀ dìde. Mi ò tí ì rí interview tó jọ bẹ́ẹ̀ látìgbà tí mo ti ń wo interview láti ìgbà tó ti ń sọ̀rọ̀ mọ́ bí Afolabi ni mo fi dáa jù báyìí lọ ó fi dáa jù báyìí lọ 2008 mo rántí ẹ̀ dáadáa Muyiwa Adémọ́lá ọ̀gá wa ni o wọ́n tẹ̀lé mọ́ bí Afolabi dé Amẹ́ríkà pẹ̀lú bí ó ṣe kàwé yẹn lórí orúkọ Fatums production yẹn Yomi Lanso ọ̀gá wa ni wọ́n kọ orúkọ wọn sí Saidi Balogun wọ́n kọ orúkọ wọn sí Bímbọ́ ṣe wà ń bẹ̀ Eniola Badmus orúkọ Murphy ní gbogbo abá lọ sí Amẹ́ríkà Mercy Aigbe orúkọ Murphy ní gbogbo abá lọ sí Amẹ́ríkà Délé Táíwò orúkọ Murphy ló bá lọ sí Amẹ́ríkà Kúnlé Adégbìtẹ́ orúkọ Murphy ló bá lọ sí Amẹ́ríkà táwọn máa ti sọ àwọn èèyàn kọ̀ọ̀kan tán fi sínú gúrùpù náà lọ́dún lọ́hùn tí wọ́n ní lórúkọ táwọn ti ẹ̀rìn sí ti ṣe èrè tó yẹ pé wọ́n kàn swap wọn sínú gúrùpù yẹn ni atọkùnrin wọn àtobìnrin wọn tó bá ń wò mí àbí tó bá ń gbọ́ mi lẹ́nu wíì all over the world wọ́n máa mọ̀ pé gúrùpù kan náà tún àwọn mọ́tàwọn fi di ọ̀rọ̀ Amẹ́ríkà o nínú gúrùpù tá à ń sọ yìí ibẹ̀ náà ni Johnny yẹn ti dé Canada lọ́dún yẹn which is 2012 ṣẹ́tìrì bọ̀ gbogbo akọ́lá láǹfààní àti lọ sí Canada yẹn nígbà náà
àwa bíi méjì mẹ́ta Murphy Afolabi kọ́lọ́mọ àtọ̀tọ̀ tó jẹ́ ẹni tó líìdì wa lọ Murphy lọ bẹ̀ lọ́dún náà lọ àjọ èmi lọ sí Canada Eniola Badmus lọ sí Canada Délé Táíwò lọ sí Canada gbogbo àwọn bí n bọ̀ sọ̀rọ̀ lọ́n sí àwọn mẹ́rin ta cross Canada ni wọ́n tún ṣe visa fún wa lórúkọ Murphy yẹn náà ni lórúkọ Fatos yẹn náà ni láti Amẹ́ríkà sí Canada o so kí wàá ní àwálé ayé wa ṣe. Sẹ́rí mo ti sọ lẹ́ẹ̀kan mo ní mo lè ṣoore fún yín tọ́lọ́hun bá rán yín sí mi padà láti ṣoore yẹn ẹ lè má lè ṣe àmọ́ kéèyàn má ṣèkà fẹ́ni tó ṣoore fún yín òun ló ṣe pàtàkì jù ọ́ tó bá jẹ́ pé irú kò tí mo fi wà lénìí tó bá jẹ́ mi wà lẹ́ẹ̀kan ṣebí nǹkan tó bá lè sọ lórí ọ̀rọ̀ Sanyeri òun náà ló máa sọ òun ló jẹ́ kí n sọ pé ẹni tó kú ti kú ó ti lọ láti lè máa sọ pé èmi ni mo ṣe báyìí òun sì wà ẹ̀ẹ́dẹ̀ torí pé òun ti lọ ọjọ́ tí wọn náà bá lọ Ọlọ́run á jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run á jẹ́ kọ́dún wa ó pẹ́ láyé àwa ní sódòdó àníṣà rẹ̀ àlẹ́nu gbogbo téèyàn bá tó lọ tán ìlànà tó máa ń mọ léèyàn téèyàn jẹ bóyá nìyẹn dà bóyá kò dà ìjọ téèyàn bá kú náà máa mọ̀ èèyàn kì í sun àláyè eléyìí tí wọ́n fi ṣe fẹ́mi rí lóore fẹ́mi dáadáa òun ni mo sọ yìí mi ò bíjọ́ kan wo ojú Murphy bóyá lórí ọ̀rọ̀ owó fẹ́mi àti Murphy jà sòwò láyé àjà tóbìnrin rí láyé so báwo la ṣe fẹ́ hàn tara wa ń bá mi ṣe mò ń bá ṣe kò ṣe jẹ́ nìyẹn kò sí àwáyé èkú gbogbo apáta là ń lọ o. Mo rántí ikú
ìsàsàmọ́hùn fàtọ́rọ́tì ìsàsàmọ́hùn fàtọ́rọ́tì ọ̀rọ̀ lọ́hùn fọ́ṣáájú ẹ̀dá ẹ̀wọ́n sí màlúù òkè bó ṣètò ọ̀gá fẹ́ ọkọ̀ ọjà òye ọkọ̀ ọjà mi máa wá ẹ̀dá ìjọjọ́ kan ń bọ̀ tí ó dàwọ́ lọ́nà tó lọ sókè làwọn ẹ̀dá ilẹ̀ náà látún padà sí. tọmọ bá dànù tí ọ̀rọ̀ náà lọ tọmọ bá ṣẹ̀sìn tí ọ̀rọ̀ náà lọ àwọn ọ̀nù lè lọ bá bàbá. a ní wá bàbá wọn tí mo rí àbí àmọ́ ṣàdúrà yóò sì gbà bàbá mọ́ ṣàdúrà yóò sì ṣe. tọmọ bá pàdánù bàbá òun ìjẹ́ ẹni tí ó ṣàdúrà fún ní tinútinú gẹ́gẹ́ bí bàbá. Ọ̀rọ̀jú bàbá sọ́mọ láàánú àwọn olópọ̀ nínú àwa ẹ̀dá. Tẹ̀rù bá lọ tọ́jú ọ̀dá ìmọ̀. Tó fi ní fọmọ ilẹ̀ tó bá rọrùn àrà tó wù wọ́n wọ́n fọmọ ẹ̀dá. Tẹ̀rù bá lọ tọ́jú ọ̀dá ìmọ̀. Tó fi ní fọmọ ilẹ̀ tó bá rọrùn àrà tó wù wọ́n wọ́n fọmọ ẹ̀dá. Ikú tó gbà ní òbí mọ̀ lóòjọ́. Ikú tó gbà yá lọ́mọ kíkìnì tẹ́ni ẹlẹ́ni fi wo ọmọ rẹ̀ lọ. Tọmọ bá sunkún, bóyá fẹ́ mú nǹkan tí òfin ayé òfin lọ. Ọmọ tọmọ fẹ́ mú jọmọ mi ìdẹ́dẹ́kùnlé tí ó wúlò mọ́. Ilé àlejò ni àmújáde. Fáyínú sí àkàrí ẹlẹ́dì ibi tá a sáfù ní. Fáyínú sá ní sàmáyé ibi tá a sọ̀hún dí. Wọ́n ní mẹ́rin òbí náà máa mọ̀ sọ́fàtà àforíkọ́ọ̀tì. Wọ́n ní wọ́n kọ̀ tí fìlímù kìdìlì mú kìrìdì. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣèyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.